madura wadu saya nak kaya gua yang saya sudah kalau hidup madura haji Adase. Ó ṣayé ẹ̀wọ̀ kẹ́ẹ̀pẹ́ ò fún gbogbo àjọ tó ẹni sùúrù bàbá ọ̀nà rẹ̀ mọ́ ògùn eré àkàdá àgbàgbà mẹ́wàá mo di ọdún púpọ̀ ọ̀pá wá òṣè wá ẹ̀mí aláàfin gùn ẹ̀mí àìrílẹ̀-èdè gùn ẹ̀mí àgbẹ̀mínà wá gùn ní àwọn sẹ́nitọ̀ wa gùn ogun ọ̀dọ́ alágbàáyé ogun ọ̀dọ́ orílẹ̀-èdè wa ogun ọ̀dọ́ stéètì ogun ọ̀dọ́ di ọ̀yọ́ ogun ọ̀dọ́ àdúgbòso ogun ọ̀dọ́ alẹ́ ẹni kọ̀ọ̀kan wọ́n dàbí àná àti ọ̀sá owó sí sábẹ̀ pé àyẹ̀wò mọ́kàn kéékèèké ọkọ̀ ní ńlá tí mo lè bá àríkà. Àrùn àwọn ọmọ náà jésù ogun àmì àtọkọ. Adé abára àgbádá tó ti sọ ọmọ òdì ìyáwó àgbádó dé ọmọ òrìṣà. Bá a bá lówó lẹ́yìn àná àdára ní. Àgbádó dé ọmọ òrìṣà. Bá a bá bímọ láyé ẹni àdára ní. Àgbádó dé ọmọ òrìṣà. Láyé àdára rí. Ìsáré òṣèlú bí o. Ìgbà àjábà ìlú jẹ́ mẹ́wàá. Aláàlú mú ọ̀rọ̀ òṣìṣẹ́ ìmọ̀lẹ́ àwọn ilé ọ̀pọ̀ mọ̀lẹ́ òkú káàkiri fún mọ̀lẹ́ ọlọ́jà ojú tó fẹ́ràn parí àìní ẹyẹ àwọn onímọ̀ tó gbé àjà adáfọ́ ní ìsí ọmọ wọn ní ìdúró ọ̀hún ìsíwájú wọn sí lọ ìwájú wọn padà bọ̀ wálé ìwájú wọn sí lọ wọn padà bọ̀ wálé.